Africa Content TV. Ìsìnkú àwọn ọ̀tá yóò ní sórí rẹ̀. Wọ́n fún kùdà kábíyèsí ẹ̀wọ̀ kábíyèsí lóde òwúrọ̀ àwọn kábíyèsí ìgbàlẹ̀ ní sórí ẹ̀wọ̀ ẹ̀yìn tó tún lẹ̀ mọ́lẹ̀ àyẹ̀wò àyẹ̀wò ọ̀wọ́ ìwọ́n lẹ́mọ̀ lọ. Wọ́n mi ra Lalude you see this guy tó bá jẹ́ kó olódì rẹ̀ ti mú mi òun ló ṣe mú mi yẹn olówó ṣe sáta olówó ṣe sáta ayé àjà ẹ kọ̀ wájú. Bóṣù bá parí mo fẹ́ gbogbo mi. Onígbàyẹ̀ fúnjẹ ní sọ́rí burúkú. Ìbíkúlẹ̀ ti sì lọ pẹ̀lú ọ̀pá. Òkè ní bíbí òṣè ṣí ní kì. Wọ́n ní kí wọ́n bẹ fún ẹ̀ báyìí. Kí wọ́n bẹ fún ẹ̀ báyìí, kí wọ́n bẹ fún ẹ̀ báyìí. Òṣèlú ní kí wọ́n bẹ fún ẹ̀ báyìí. Ìṣòrí burúkú. I am a winner. I am a winner. Over sorrow. I am a winner. Over death. No weapon fashioned against me shall prosper. Now, lastly, before I hand over the back to Woli, you see this guy? Ó ṣẹ̀ṣẹ̀ wedding ni kò tí ì kọ́dún kan. Tẹ́ bá ti rí ìrìn ẹ̀ ti máa pẹ́ tó jẹ́. Ẹ̀yin ti fi nílé ọkọ̀ láti wọ́n ní ojú dúdú. Mo fi tìṣẹ́ mo fi tìlúbùtìlú. Ẹ wò ó, èyí sì ń lò ó. Ṣé ẹ ní ẹ̀rọ ìdúgbòlé ti ṣe lóko wà lẹ́nu ìjọ? Náà ṣé ìgbàgbọ́ ní ìmọ̀ràn? Ṣé kí ìgbàgbọ́ ní ìmọ̀ràn? Ẹ jẹ́ kí wọ́n bẹ̀rù àwọn ọ̀pọ̀lọ́ wa. Torí ọ̀pọ̀lọ́ níbi tó tutù, wọ́n bẹ́ sí ìbẹ̀. Ó ní búùlù, wọ́n bẹ́ sí ìbẹ̀. Ó ní èbùtù tutù, wọ́n bẹ́ sí ìbẹ̀. Níbi tí ọ̀pọ̀ yẹn bẹ̀ sí omi ló ṣe, wọ́n bẹ̀ jáde àwọn ọ̀pọ̀lọ́ òfò. Ladies and gentlemen, tó bá sọ pé ètò tó tó bá sùn wọ̀nyẹn, òun rè é. Kí fún olómi kò sí. Owó ìrìnà ló sọ wípé àgbàlá ẹ̀tì ọmọdé làwọ̀ àwọn làwọ̀ ẹ̀yẹ làgbà. Ladies and gentlemen, thank you so very much. God bless you today. Woli 3310 ló bá ti. Gbàdé àbọ̀sọ̀ ọgbọ̀n yẹn ti ẹ̀jẹ̀ tí ọgbà wọn máa jẹ́ ìtẹ̀lé ẹni yóò sì ní àwọn ọmọ sì wà lẹ́sẹ̀ wà. Ẹ bá gbọ́ òun báyìí tó bá gbọ́. Ọmọdé ìwà mi, àwọn ọ̀gá ìsìnkú wa mi, àwọn tó ṣọyọ́ mi. Àwọn tí ó sì yẹ náà. Ìlú náà wà ní ìtura. Àtàjẹ́ ní ọmọ mi ò ní lọ sí ọmọ oṣù láyé. Àwọn tí ó sì yẹ máa fi wọ́n ní ìlú wa wá tù. Ìgbà tí a ṣe òkú láti rí kẹ́lú lọ́wọ́ ní òkú. Thank you so much.